a kì í fi kùránì ṣépè fún yàn. Ọlọ́run ò ní ká fi kùránì ṣépè fẹ́ni kankan. Islam ò ní ká fi kùránì ṣépè. Lára ta fi ń búra kò sínú ẹ̀. Tó bá tẹ̀ wá jẹ́ pé ńgbà tó mú kùránì láníjọ́ náà, wọ́n direct channel ọ̀rọ̀ wọn lọ síbi tí Mudirul Markaz sọ̀rọ̀ lọ, mi bá má sọ anything, èmi gan bá dákẹ́. Ṣùgbọ́n ẹ máa gbọ́, nígbà tí bàbá Mudirul Markaz sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ pàtẹ́ǹtù ẹ̀kọ́ àdó sí àwọn lápò. Nígbà tí bàbá Mufti máa jáde, wọ́n wá gbé kùránì, wọ́n wá ń búra pé táwọn bá fi lè mọ̀, ẹ máa gbọ́, táwọn. Ààyè tí sí o, ilé ọlọ́sùn la wà yìí. Ilé ọmọ tí wá dé láyé ìlérí bàbá ìgbà yà má kúra dé lélẹ̀. Ibẹ̀ ìwọ lọ, ilé rẹ̀ mọ̀ wá yìí o. Tó bá jẹ́ àtúnṣe Usman Faruk ọmọ àmìnà tó bá máa ń pa ara ẹ̀ ní àdúgbò Ádà. Tí mo bá máa ń pẹ́, gbogbo tí yẹ́lá náà ló tí àyè bá mi. Náà, àwọn ọ̀rọ̀ mi tún dìde bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run, ó possible pẹ̀lú eléyìí tí máa ṣe lénìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tí mo ti ṣe tẹ́lẹ̀ níbi tí mo bá dé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, torí wallahi la nuridu minkum jaza'an wala shukura. Èyí tí mo ń ṣe yìí, mi ò retí ìdúpẹ́ kan àbí máa fún mi ní accolade kan. No, I'm doing all this for the sake of Allah. Gẹ́gẹ́ bí mi ṣe jẹ́ni tó kórìíra àbòsí àti ìwà nifaq. Ló fà á mi dẹ̀ hate kí yẹn disrespect mi, tí máa respect máa disrespect mi. Àti ìwà àbòsí mi ò like ẹ̀. Òun ló fà á tí mo ṣe dìde lórí ọ̀rọ̀ yìí o. Now, ó wá possible lẹ́yìn eléyìí tá bá ṣe lénìí, tó bá wùn Ìlọrin, ẹni pé mi ò dárúkọ ìlú ìrí lórí ọ̀rọ̀ mi, àfi àwọn tó bá ń pè ló máa ń dárúkọ bẹ̀. Tó bá wùn Ìlọrin, ìlú àwọn àfà, ìlú Al-Qur'ani, ìlú mímọ́, tó bá wùn yín, ẹ ṣe ẹ̀tọ́ lórí ẹ̀. Ẹ gbọ́, àwọn èèyàn á da fún brọ́dà yìí tó sọ̀rọ̀ yìí. Àwọn èèyàn fọmọbìnrin wa ṣeré o. Àwọn fọmọbìnrin wa ṣeré tó bá jẹ́ yẹn o. Ìyá wa tó kúrò lọ́dọ̀ tiwa lọ́hùn, tán bí Sheikh Adam wa. Àwa pàtàkì ìyá wa, a sì pàtàkì ọmọ tán bí kalẹ̀, tán bí alim kalẹ̀. Kọ́lọ́n bá kẹ́ gbogbo wọn papọ̀. So tó bá yẹ lé tí máa ṣe lénìí, tó bá wùn Ìlọrin, tó bá wùn Ìlọrin kàn ṣe ẹ̀tọ́. Tó bá wùn Ìlọrin kàn má ṣe ẹ̀tọ́ lórí tó wà ńlẹ̀. Ṣùgbọ́n tó má ṣe ẹ̀tọ́ forí ara wọn. Tó bá ṣe ẹ̀tọ́ forí ara wọn. Man amila salih fali nafsi. Wa man asa'a fa alayha wa ma rabbuka bizalamin lil abid. Ọlọ́run ò ní gbẹ̀bí fáláre o. Kò sì ní gbáre fẹ́lẹ́bí. Kí wá ló mú mi tí mo fi dìde lórí ọ̀rọ̀ yìí gan. Ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ tipẹ́ for over 3-4 years now. Ẹ gbọ́, for over 3-4 years now. Let me say up to 4 years because like 2021 ni àbí 2022 rather, ìkànnì ọdún méje náà ló ti ṣẹlẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan àtàwọn kan. Ẹ gbọ́, èmi gẹ́gẹ́ bí ẹnìkan àtàwọn kan. Mi ò rárá gbà á sí ngbà náà nígbà tí mo gbọ́. Ṣùgbọ́n ní bí èèyàn bá gbọ́rọ̀, yára gbọ́rọ̀ ni wàá lọ́ra fi èsì. Ló fà á tèmi ò tí ì sọ̀rọ̀ nípa rárá ńgbà nítorí bọ̀ tó ń jó mi lára nígbà tí mo gbọ́. Bọ̀ Ọlọ́run ọba tó fẹ́ tú àṣírí alábòsí. Ẹ mọ̀ pé tí èèyàn bá ń ṣàbòsí ń kọ̀rọ̀ tẹ́ẹ̀dá kankan orí, ó sì máa mú jẹ lójú ayé, ṣùgbọ́n lójú Ọlọ́run kò lè mú jẹ. Tọ́lọ́run bá fẹ́ fi ẹni yẹn hàn sáyé, yóò padà fi hàn tẹ́ẹ̀ fi wá di pé alábòsí lélẹ́yìí. Ẹ máa gbọ́ dáadáa. Òkè yẹn àfáà mi dáadáa tẹ́ ń wọlé, Ọlọ́run ní dá yín láàmú. Ọlọ́run bá kún yín lọ́wọ́, ẹ bá share program yẹn sí dáadáa. Nígbà tó wá dín pé Ramadan eléyìí dé, ó possible kí bàbá Mudirul Markaz kọ́ má tẹ̀ mẹ́nu bà ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n ńgbà tó ti jẹ́ pé Ọlọ́run ti kádàrá ń pé Ọlọ́run fẹ́ fi ojú alábòsí àti onímùnáfìkí fi hàn lójú ayé ẹ̀ kó tó lọ. Lọ́lọ́run fi ní kí nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá Mudirul Markaz tó fi wá padà sọ̀rọ̀ yìí jáde. Tí bàbá yẹn bá dẹ̀ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, wọ́n á lé mi ni mo mọ ohun tó ń ṣe mí lágọ̀ọ́ ara. Ìyẹn gan tó fún nílà káyà tẹ́ tó nípa àyà Ọlọ́run kó bá bàbá yẹn, kó feel pains bàbá yẹn. Put yourself in the same shoe with that man. If it was you, what will you do? Ask yourself. Ẹ̀bìrà yín náà tó bá jẹ́ ìwọ kí ló ṣe. Bàbá wa sọ̀rọ̀ yẹn. Nígbà tán sọ, mo ti sọ rí, mo níwọ̀n bá òmùgọ̀ sọ̀rọ̀ ńjọ́ náà sọ, bọ́bọ́ gẹ́gẹ́ mọ́ ṣe sọ. Ẹni tó ní làákàyè iná bá sọ̀rọ̀ ńjọ́ náà. Gbà tán wá sọ̀rọ̀ yẹn tán, oníkálùkù wá gbọ́. Àwa ń wòye, kí ló fẹ́ jáde, kí ló fẹ́ ṣẹlẹ̀ next. Kí la máa gbọ́ pẹ́
lọ́dọ̀ ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí yìí tó jẹ́ mufti kò sí bẹ́ẹ̀ níbejì tí mufti jáde báyìí bàbá gbé kùránì ni bàbá máa gbé kùránì tó máa gbé kùránì báyìí ntẹ́mi lérò pé wọ́n fi kùránì búra bó tiẹ̀ jẹ́ ń pé kùránì fífi búra ìmọ̀ fi dúdú ojú àwọn èèyàn ni gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn èèyàn sọ́dọ̀ alukùránì ẹjẹ́ tuntun sọ kágbé alukùránì sìn ẹ máa gbọ́ o kágbé alukùránì bó ṣe wà yìí káwá fi búra ìmọ̀ fi dúdú ojú àwọn èèyàn tó ti ní ìgbàgbọ́ dáadáa lórí alukùránì yìí pé ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí kò sí àní-àní òun ni kẹ́nìtàn wa mú jáde báyìí kó wá fi sọ pé gbogbo tí bá ń já aburú bẹ̀ kó jẹ́ tòun tí nǹkan báyìí bá ṣe òun náà mọ̀ fún rẹ̀ wípé Ọlọ́run ọba kùránì ó gbé fún wa fún nǹkan méjì àbí mẹ́ta àkọ́kọ́ kó máa jẹ́ ìwòye sí làákà ìwà ń pé tó ti ṣẹlẹ̀ sáwọn ará àṣáájú kó má bàa ṣẹlẹ̀ sí tiyín ẹrù làákà yín lórí ẹ̀ dáṣọ àti bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ó ní afala máa sọ pé afala yatadabbaruna al-Qur'an kàbí kí ó sọ pé afala ta'qilu níparí àwọn àyà mi nínú al-Qur'an ìyẹn làkọ́kọ́ ẹlẹ́kejì a máa jẹ́ guidance fẹ́ni tẹ́rí ò pé tẹ́lẹ̀ eré a lè máa pé tó bá ti ń ka àwọn nǹkan kan níbẹ̀ ẹlẹ́kẹta a máa jẹ́ protection fẹ́ni tó bá nígbàgbọ́ lórí ẹ̀ ẹ gbọ́ a kì í fi kùránì ṣépè fún yàn Ọlọ́run ò ní ká fi kùránì ṣépè fẹ́ni kankan tàbá ka ibi tí Ọlọ́run ti gbé ẹnìkan ṣépè nínú al-Qur'ani tàbá kà fún yàn tó bá ṣe tí ò da dandan ni kó ṣẹlẹ̀ sí nítorí Ọlọ́run gangan ló lò yẹn fún ìpè fẹ́ nìyẹn tabbat yada abi lahabi wa tabba so káwá la fi ń ṣépè rárá Islam ò ní ká fi Kùránì ṣépè lára ta fi ń búra kò sínú ẹ̀ tó bá tẹ̀ wá jẹ́ pé ńgbà tó mú Kùránì láníjọ́ náà wọ́n direct channel ọ̀rọ̀ wọn lọ síbi tí Mudirul Markaz sọ̀rọ̀ lọ ní ìbá má sọ anything èmi gan bá dákẹ́ ṣùgbọ́n ẹ máa gbọ́ nígbà tí bàbá Mudirul Markaz sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pàtẹ́ǹtù ẹ̀kọ́ àdó sí àwọn lápò nígbà tí bàbá mufti máa jáde wọ́n wá gbé Kùránì wọ́n wá ń búra pé táwọn bá fi lè mọ̀ ẹ máa gbọ́ táwọn bá fi lè mọ̀ nǹkankan nípa táwọn bá fi lè mọ̀ nǹkankan nípa ntí àìsàn tó bá ń ṣe Mudiru gbogbo ohun tó ń jẹ́ aburú náà Kùránì kó máa jẹ́ tàwọn subhanallah ibi tí ìwà àbòsí ti wọlé nìyẹn diversion wọ́n fẹ́ fi divert attention àwọn èèyàn wọ́n fẹ́ di divert focus àwọn èèyàn lórí subject of the matter tó jẹ́ ọ̀rọ̀ àdó pẹ́kọ́ àgòrò àdó sí wọn lápò ní direction tó ń lò yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè tí ó sì ń ṣàrìn ní tájọ gbọ́ ní tí Mudirul Markaz sọ àti ìbúra táwọn bú la fi rí pé rárá àbòsí ti wọnú eléyìí ìyẹn ló jẹ́ tó jẹ́ èmi tí mo fi gbarata wípé no ẹ lè ṣe yẹn tẹ bá lè divert attention àwọn tó kù sí ṣe gbogbo wa o n tó ń béèrè lọ́wọ́ yẹn tí sọ kí ló dé tẹ́ fi kọ àdó sí wọn lápò ìgbà wo lẹ kó sí àwọn wo ló wà ń bẹ̀ ìgbà tẹ́ kó sí àwọn béèrè yẹn nìyẹn tẹ́ bá wá gbàgbé bí ẹni few days ago mo post audio kan tí brother kan ti sọ tí mo kọ sí ní topic audio yẹn pé now here is the audio I would like you to analyze and I will be reviewing the comments to see if you've identified the key points I'm expecting to be noted. But unfortunately, bí ẹ̀yin ọ̀kan àbí méjì ló get point tí mo try to make get in there. Ẹ gbọ́, ló get point tí mo fẹ́ kàn get in there. Bí ẹ̀yin méjì àbí ọ̀kan ló get point tí mo fẹ́ kàn get in there. But máa sọ̀rọ̀ lórí ẹ̀. But however, kí n tó wá máa sọ̀rọ̀ tí fẹ́ sọ pẹ̀lú ògo Ọlọ́run. Lára àwọn tí ọ̀rọ̀ yẹn ṣojú tó jẹ́ pé ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú bàbá wọn nílé márùn-ún jọ náà kó má jẹ́ pé bàbá wọn nílé márùn-ún nìkan ló sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tiwọn a padà rí ẹni tí ó wá padà sọ̀rọ̀ nínú àwọn tí ọ̀rọ̀ yẹn ṣojú orúkọ wọn máa jẹ́ mo ti gbàgbé orúkọ dókítà ti gbàgbé orúkọ wọn tí bàbá wọn nílé márùn-ún bá mi máa tẹ́kìsì orúkọ yẹn sí mi inshallah mo gbàgbé orúkọ wọn àwọn náà ni ó tẹ̀ kí n pè wọ́n fúnra mi kí n tó ṣe last program tí mo ṣe but ọlá ń pé mo tún wà busy fúnra wọn náà wá send the voice note sí mi you understand voice note wá send sí mi máa play for everybody wa àáfà abalẹ̀ gbọ́ tábà gbọ́ tán a máa make a conclusion tèmi lórí ọ̀rọ̀ yẹn gangan tàbá tí wá sọ yẹn tán ẹni tó bá ní nǹkan tó fi contribute tó bá lè pè wọlé ẹ̀lẹ́pẹ̀ wọlé ńgbà náà ṣùgbọ́n lẹ́yìn eléyìí tí máa ṣe lẹ́nìí tó bá wùn Ìlọrin kan ṣàbò sí ilé Sheikh Adam tó bá wùn Ìlọrin kan ṣe ẹ̀tọ́ lórí ilé Sheikh Adam mi ní sọ jù bẹ́ẹ̀ lọ tó má dẹ̀ wọ́n pé àwọn ọmọ wa náà ní kò sí wàhálà ẹ̀fún wọn lẹ̀ àyànjú ẹ̀ àwọn nu Ọlọ́run nu ebi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ọgbọ́n Ìlọrin wa òye Ìlọrin wa ètè Ìlọrin wa jàmbá Ìlọrin wa tọ́mọ́tò pé àní jàmbá wa lọ́ ìlàjì ìyálájà rẹ̀ ní àní jàmbá Ìlọrin wọn ní òní jàmbá.
ṣẹ́ka ádámù kí lè ṣe ṣẹ́ka ádámù kí lè ṣe ṣẹ́ka ádámù